ẹlẹ́mbẹ́ ni o kàríbọ̀n ti rí o sálàáfíà ni sẹ́rà abala kí mo wà ní abala kí mo pè ní gbọ́tilé bàbá rẹ̀. níbi kí mo ti máa yára lẹ́kọ̀ọ̀kan nílẹ̀ Ifẹ̀ ó ṣeéṣe kó jẹ́ wí lọ́sọ̀ọ̀sẹ̀ ní máa ṣe kó bá gbọ́tilé bàbá rẹ̀ lọ́sẹ̀ yìí wà gbọ́tilé bàbá rẹ̀ lọ́sẹ̀ omi bọ̀ ajámọ́pọ̀ ni mo rè lọ́sẹ̀ yìí o. lákọ̀ọ́kọ́ mo kó lódùmarè ọba ó ṣẹ̀dá gbogbo ya. lẹ́ẹ̀kejì mo kí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ Ọọ̀ni rìṣà Ọọ̀ni Adéyẹyẹ ní tògùn wùsì ọ̀jàjà kejì òfìdí ọ̀tẹ̀ ìjàlẹ̀ ayíkítí ogun ìtìrí ogun ẹ̀jẹ̀ kan re ajámọ́pọ̀ lọ́sẹ̀ yìí. mo kí gbogbo ọmọ ajámọ́pọ̀ àgìdì o ọmọ ajámọ́pọ̀ àgìdì ọmọ jàǹjà mọ́rájámọ́pọ̀ mọ́làdẹ́gí mọ́dẹ́gí òróró ọ̀nà gílà mo kí gbogbo ọmọ olówó alátìlẹ̀ ọ̀nà gílà àbí mi ní ìgílà ẹ̀gí ni mọ́là báńdẹ́ mọ́dẹ́gí dẹ́gẹ̀rẹ́ sétí omi ìgèrè pòròrò akàn ihun kí gèrè rí ni gèrè pa ẹyẹ rọjọ́ síré àgìdì kẹfẹ́ ràn ara orí òrókè adásọ bí ọ̀ní jogún lọ́wọ́ àtòfẹ́rù àgìdì gbẹ́rù òsùn lọ́wọ́ làlàlà ó fẹ́ gba ọ̀já sàgùtàn sígẹ̀rú lọ́wọ́ mo ṣe méje gbẹ̀fà àgìdì mo ṣe méje gbèje gbogbo ọmọ ajámọ́pọ̀. Visit and subscribe to my YouTube channel, Ogidi Omofe.